ò ní sorun kú, elédùà ò ní jẹ́ asorun ẹ̀ṣẹ̀. Akọ́dá ayé, aṣẹ̀dá ọ̀run ló rán mi sí gbogbo àwọn àgbà ẹ̀sìn káàkiri àgbáyé. Kìnìún ńlá ní Júdà, aláyà dídán, ọlọ́dún tó lọ́gọ́rin kété. Ọba tó gbogbogbò, ó gbó tayọ ọjọ́ ṣẹ̀gbọ́n ìtàn. Ọba tí kìí kú, ọba tí kìí rùn, ọba agbẹ́kújẹ máa kú, ọba lórí ikú, alágbádá iná, aláwọ̀ tẹ́lẹ̀ òrùn. Ọba náà mímọ́, aláṣọ mímọ́, aládé ìmọ́lẹ̀, ọba tó fi mọ́ parí ògbógbó. Ọlọ́run ọ̀rọ̀ tó ń gbénu ọmọ ènìyàn fọ́hùn, ń gbénu adélébọ̀ ṣògo. Ọ̀rọ̀ náà ló wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù tó fọ́hùn. Ọ̀rọ̀ náà ló wọnú Mósè tó bá òkú bá sọ̀rọ̀ tó gbọ́. Ọ̀rọ̀ kan náà ló wọnú Jọ́ṣúà tó bòrùn àti òkúta tó ti gbà. Ọba aláwọ̀ dúdú, ọba aláwọ̀ funfun, ọba gbogbo ohun àti èdè. Ààrẹ gbogbo ẹ̀sìn káàkiri àgbáyé ló rán mi sí gbogbo ẹlẹ́sìn àtàwọn àgbà káàkiri àgbáyé. Ọlọ́run mùsùlùmí, Ọlọ́run ìgbàgbọ́, ọba ẹlẹ́sìn ìbílẹ̀, afíjú oníṣègùn tó léwé tó légbò. Ààrẹ apàṣẹwàá tó ń bẹ níbi gbogbo. Káàbí ọkàn òsì o. Wọ́n ní ẹ jẹ́ ká sùn ká lórí, ká fọ̀rọ̀ para wa lọ́yẹ̀. Báfẹ́ lóko, fìgì tọpẹ́ àforí balẹ̀ ní jámọ́sá. Ó ní o tá bójú gbọ́. Tó máa tòwú bọ̀ dé abẹ́rẹ́. Òtítọ́ láyé ń yí, ṣùgbọ́n ayé ò ní yí títí. Jẹ́kùn wájú wọn ajá ń fà lọ sọ́jà. Ogún ọdún tí kọ̀lọ̀kọ̀lọ̀ ti kú sílẹ̀. Wọ́n ní wọn ò fi aláya adìyẹ kú sílẹ̀ kó lóun ó lọ wòran. Lóòótọ́ bàbá mi nínú Olúwa. Mo ṣe torí mọ́ládé ọmọ tí wọ́n là jẹ́, mo forúkọ wọn tọ̀wọ̀tọ̀wọ̀. Ẹkùn ọkọ̀ oṣó, ọkọ̀ àjẹ́ ọkọ̀ èmèrè ni wọ́n lọ jẹ́ pé Elédùmarè. Ṣùgbọ́n ìpìlẹ̀ ìgbé aláṣẹ funfun tí wọ́n fi lélẹ̀ ń kọ́. Ìjẹ́ ẹ̀yẹ òṣìṣẹ́ àti àgùntàn ń ṣe dáadáa lórí ẹ̀sìn. Wọ́n ní bí ìpìlẹ̀ bá bàjẹ́ kí ni olóòtú yóò ṣe. Ìpìlẹ̀ yóò lè bàjẹ́ o nítorí pé Jésù Kristi ló fi lélẹ̀. Kẹ́dà má ṣe rò kó yẹ kúrò níbẹ̀. Nítorí lórí òtítọ́ la fi sọlẹ̀ sí. Ǹjẹ́ ìyẹn àgbàgbà kérúbù àti séráfù ń ṣe òtítọ́ bí? Ǹjẹ́ ìyẹn àgbàgbà tẹ̀lẹ́ ń ṣe òtítọ́ bí? Ẹ̀yin àgbàgbà mùsùlùmí a kò yọ yín sọ́tọ̀. Ẹ̀yin ẹlẹ́sìn ìbílẹ̀ ọ̀rọ̀ náà kàn yín. Wọ́n ní bí ojú kò bá fọ́ ẹsẹ̀ ò ní ṣìnà. Àwọn àgùntàn yín ìjẹ́ ń tọ́ wọn sọ́nà òtítọ́ mọ́. Olórí awo ó ní ẹ ti báwo jẹ́. Ẹ̀yin ní kárọ̀ wá rẹ̀ pẹ́ ẹ ti báwo yá. Ẹni kí abuké wá ṣàwọ̀ kẹlẹ̀dẹ́ wò. Ẹ mú afọ́jú rodò ẹni kú lọ pọ́n mi. Ó dá mi lójú adiro kì í gbá bọ́ọ̀lù bọ̀rọ̀. Èsì ẹ̀dú wá sọ ìjà alájọ funfun di dúdú. Yóò fi wá jẹ́ pé ìjà alájọ funfun ní oríṣiríṣi ẹgbẹ́ tí wá ń dúnàádúrà. Bí ó tilẹ̀ jẹ́ ẹgbẹ́ mímọ́ bí a ti ṣe wí ní ìjà dára. Ṣùgbọ́n àwọn ẹgbẹ́ òkùnkùn bírímù lẹ́wà ń bá dòwò pọ̀. Àwọn oṣó, àwọn aládìgbà, àwọn abòrìṣà, wọ́n wá dẹni tí rírí yan ká, àgbèrè wá gbalẹ̀ kan. Ọkùnrin wá ń bá ọkùnrin sùn, ìjà mọ̀ sí Sódómù àti Gòmórà. Obìnrin wá ń bá obìnrin lò pọ̀. Àwọn tó yẹ ká panu pọ̀ ká ké polúwa kó yọ wọ́n pọ̀ nínú ìdí ayé. Àbí eré kí ni olóko yín wá ń bá ìkúté wọ́n ṣe. Ìjọ aládùúrà wá gbẹrú ó gbolé ó gbọ̀lẹ́. Àwọn jàgùdà pálí wọn wá fi bẹ́ẹ̀ ṣe légbé ṣó dáa bẹ́ẹ̀. Èkúté tó polówó nígbẹ̀yìn ó ṣẹ̀ sí ẹ̀fúra. Ìpìlẹ̀ ìjọ aládùúrà àti àtúrà àwọn aṣáájú ẹni ọ̀wọ̀ bàbá wa Mósè Orímọládé ọmọ tún wọn làjẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́dún lórí àṣírí àti àsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ẹ ti yípo ẹni ayé ń yí
ayé yìí ẹ wá ń fọ̀rọ̀ sábẹ́ àwọn sọ bí wọ́n bá ń purọ́ kẹ́ máa já mi ń tẹ nínú ìwé mímọ́ ìwé máàkì orí kẹrin ẹsẹ̀ 22. wọ́n ní ẹni bá yẹ gbì ló máa kú gbì. ìbáṣepẹ̀ ọwọ́ yín mọ́ ni ọ̀rọ̀ òní tóbi títí kalábọ̀ bẹ́ẹ̀ bù ú. ẹni máa wí àbẹ́ni máa ṣiṣẹ́ olúwa fínífíní. á jẹ́ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun. ó ń bẹ nínú orí Dáfídì ẹsẹ̀ 23. ẹ wá torí owó ọlá àti ipò ẹ torí gbogbo ìlànà ìgbàládùra kódò kórókóró. ẹ ń gbowó ìwòsàn ìṣẹ́gun ìgbàlà lọ́wọ́ àwọn aláìní. olóore ọ̀fẹ́ ní rán yín létí tí ẹ bá gbàgbé wípé ọ̀fẹ́ ní ìgbàlà tó ń rán yín. àyàfi tó bá jẹ́ wípé ẹlẹ́nìkan ní ìgbẹ́jọ́ tẹ̀ ń jábọ̀ fún. ó ṣe bí wọ́n nígbà fúrífúrí gbàgbàdà wọ́n lòun ló nílé ayé. ó di dandan ẹni tó bá fi ránṣẹ́ sí nílé. ó di dandan káwá fi ránṣẹ́ sí lóko. tí ò bá nídìí obìnrin kì í dédé jẹ́ kúkólú. èdè tí ẹ fi wá ń gbogbo bàǹtìbàǹtì lọ́wọ́ àwọn àgùntàn. ó bẹ nínú ìwé Jóṣúà orí keje ẹsẹ̀ 11 dé 12. dájúdájú gbogbo wọn bá ilẹ̀ ń pọ̀. àbí ẹni tó wà nínú ìdààmú tó sátọ Olúwa wá tí alàgbà wa kọjú rẹ̀ tó rún alẹ́ wípé òun kò lè dáwọ́lé iṣẹ́ rẹ̀ nítorí pé ayé ló ń bẹ lórí ọ̀rọ̀ rẹ̀. ṣùgbọ́n olùgbèjà ọmọ orúkọ ó fọwọ́ lẹ́rán ń wòye ọba tó ní láyé àti ẹ̀kún rẹ̀. ó ń wípé talayé kò gbà ń bá bàtà jíwéjíwé díẹ̀. má gbàgbé o mọ́sálásí tàbí ṣọ́ọ̀ṣì kì í ṣe lé bàbá ẹnìkan. Jésù Kristi olórí ìjọ ó wípé má ṣe bẹ̀rù. ṣé ẹni tó fi etí ó lè jẹ́ aláìgbọ́ bí? àbí ẹni tó dá ojú ó wà lè jẹ́ aláìríran? ó ń bẹ nínú ìwé Dáfídì 94 láti ẹsẹ̀ 8 títí dé 10. gbogbo erékè ń sá èèyàn alàgbà àti olórí ẹ̀sìn káàkiri lórí àwọn wòlíì àti àwọn ìránṣẹ́ Olúwa tí wọ́n lè máa sọ kábàkábà lórí àmúlùmálà tẹ̀ ń ṣe. gbogbo ẹ̀ ló hàn sólúwa ọba lókè. mo ṣe bí aṣiwèrè ènìyàn ló pé Ọlọ́run o. ẹni tó ti fojú òkú ọwọ́ Ọ̀rúnmìlà ṣóun ló gọ̀. lóòótọ́ lolúwa ń bẹ mùsùlùmí onígbàgbọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọmọ ìyá ni yín nínú òtítọ́. orí alájọbí ní tẹni tó bá ṣe bí ẹ fìfẹ́ bára yín lò pọ̀. ẹ fura àgbà tí ò ní fura ara kú ló máa ń yà. ẹ̀sìn yìí ló dájú tọ̀wọ́ òṣùwọ̀n ẹ fura. káró sọ mọ́dì káró dì mọ́ṣọ mo ṣe ní jìbì ó má ti gbogbo ni. kọkùnrin ó rédíò kóbìnrin ó pa á mo ṣe bí kéjì ó ti kú ni. ẹ̀jẹ̀ àpawọ́pọ̀ ká képe lódùmarè ẹni tó yẹ láti máa gba gbogbo yín àti ògo. ogun abẹ́lé rògbòdìyàn àìsàn tí ò gbóògùn tó dìde ní ilẹ̀ Áfíríkà àti gbogbo àgbáyé kó bá ní dáwọ́ ẹ̀ dúró ẹ fura. ẹran tí omíyalé tìlú Amẹ́ríkà Nicaragua Honduras
àrà tó lù gbogbo egungun ẹ̀rẹ̀ bí èṣù wò gégégégégé. Èyí tí di ogun èṣù wò bámúbámú ẹkùn ọkọ̀ fáráwọ̀ ọkọ̀ ojú ọkọ̀ jésìbẹ́lì. Ọba lẹ́dẹ̀ ìmọ́lẹ̀ tí òkùnkùn ò lè dojúkọ láyé ọba rọ̀ bí odò dẹ̀dẹ̀ fara ìjàbalẹ̀ ẹ ti wọlé ayé pẹ̀lú ìdájọ́. Ológbò tó sùn bí ọ̀lẹ ọmọ ọdún rẹ̀ gbégbége. Olókìní tàjòdè èkúté ilé ẹ̀kọ́ rá. Ẹ̀yin ọmọ ogun ìpàlà ẹ ti aleluya. Jésù Kristi wọlé ó wọlé ayé Ọlọ́run Jerúsálẹ́mù tuntun ìgbàlà ọ̀rẹ́ ti dé. Gbogbo ẹ̀yin èké ẹ̀yin wẹ́júwẹ́jú kí la ó ti ṣojú yín sí báyìí o. Gbogbo ẹ̀yin àṣebàjẹ́ tí a ti dárúkọ síwájú ẹ bẹ̀rẹ̀ sí ní tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí Olúwa kò fẹ́ fún yín tí kò ṣe bóyá ló ń pèwàdà. Òjò mẹ́ni ọ̀wọ̀ òjò bá mẹ́ni ọ̀wọ̀ kò ní wọlé ọba lọ́wọ́. Òjò ní kọjá lójú ní ọba tí kì í kọ́ba. Òjò bá mẹ́ni àkọ́lé kò ní fi ní ṣèṣí lóru àtọ́lọ́yàrá. Ọ̀bàrá òjò olówó oníléwó onílé ni òní gbà mú ẹ̀ṣẹ̀ rere. Òjò apá bàtà apá yẹwẹyẹwẹ sí ẹ̀. Ìmọ̀ wa rẹ̀ ìbẹ̀rù Olúwa ìfura fún àwọn àgbà fún àwọn aṣíwájú nítorí àti òní kankan àbùkù ni wọ́n fi ń kàn láwùjọ Olúwa má jẹ́ àkà àbùkù. Mo ní kí ẹ jẹ́wọ́ àdúrà mo jáwé olúborí Olúwa má jẹ́ akẹ́ ẹ̀jẹ̀ wa má jẹ́ adájọ́ àṣejù bó rárá. Ibi rere ni kórí ó máa ń lé wa rè. A ò ní ronú sùn a ò sì ní dájú pé olórí aṣọ àti fọ́tò wọn ò sì ní fàyà. Irun ọ̀gẹ̀dẹ̀ kan kì í sunkún àtidẹ̀ ara ò sì ní tiwá a ò ní yọrọ nínú ìnira. Ẹni wọ́n mọ ọkọ aya iṣẹ́ ìlọsíwájú ìfẹ́ ìgbàgbọ́ ọba mi ti ṣetán láti tẹ́ ọlọ́lá. Akérèkọ́rò apìjàwàrà ọ̀pàmùpámù ojú Olúwa ọmọ àṣẹ gbámù. Bí ẹ bá gbóhùn mi tán tẹ ló ń tì mí lẹ́nu mú. Èmi kí mo rọra mi ẹ má máa dánwò. Kíkéré labẹ́rẹ́ kéré kì máa ṣe mímí adìyẹ. Olódùmarè ó ní kìlọ̀ fún yín ó sì ń kìlọ̀ fọ́dẹ ọdẹ apẹja tó lóun ó dàwọ̀ lórí àkúràkúrà kó má bàa kábàámọ̀. Ẹ kìlọ̀ fọ́dẹ kó má bàa ṣẹ̀sí ní ìgbàdo. Ẹ kìlọ̀ fọ́dẹ tó lóun ó fi àwa àgùnrín ṣe gbẹ̀dú. Wọ́n ní ẹ̀yin òṣèké ẹ lọ fi ara yín balẹ̀ ẹ̀ ń bínú ẹlẹ́fẹ́ bá ṣe Olúwa jẹ́. Gbogbo ìpàdé ṣèkúté ilé yín ṣe tákìtì inú wọn kò lè dátótó lógbò. Ẹmọ bí ọkà ti ń ṣòro bẹ́ẹ̀ lọ́kẹ̀kẹ̀ tẹ́lẹ̀ fẹ́ fọwọ́ gbé wò. Agídí ata kò lè dátótó lé ata. Ẹni tó lọ fún wàhálà nílẹ̀ níbi wọ́n ti kọ́ ní tó kó tapá tẹ́tẹ́ àtọ́run rẹ̀ sínú ẹ̀ òun ló mọ sórí. Olórí ayé ní bí kú bá ń pa wọ́n ìyàwó lára wọ́n mọ̀ ká tẹ̀lé mọ́ wọn. Nítorí pé a kì í gbọ́ fún ọkọ́ a kì í gbọ́ fún àdá a kì í gbọ́ fún màlẹ́kà mímọ́. Wọ́n ní ẹnìkan kì í tójú sọ yẹriyẹri oṣù. Ẹnìkan kì í sí tójú sọ gbàgbà nínú oko ọjọ́ tó bá tójú sọ gbàgbà nínú oko aráàlú sọnù wọn ò ní rí mọ́ láyé. Ó dá mi lójú pé àròkè ìgbàgbé lọ sóde àrèmábọ̀ ń máa lọrẹ ń máa bọ̀ ọ́ lẹ́ni. Òǹkó sọdẹ kan kò nítorí atẹ́gùn kó lòun ó lọ gbé bọ́.